ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí a bá ti ń wò mí. Èmi Bolkas náà ní bẹ̀rùfóbíà túdè jáde fọ́dé lójú. Ó tójọ́ mẹ́ta Yorùbá ní ìgbà tá bá ríra ẹni là ń kíra ẹni. Ẹ̀yin tó ṣojú mo fẹ́ bá sọ̀rọ̀ o. Mo mọ̀ pé Òṣòdì tuntun yìí ó yàtọ̀ sí Òṣòdì ìgbà kan tá a fọ́ lójú àti lajú o àti lajú. Má dẹ̀ lọ ṣẹ́jú sérò èrò mọ́bi tó ń lọ o. Ọmọ Òṣòdì ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Kẹ́ńdú ọmọ olóyèdè ọmọ àmọ̀rú. Òun ló yẹ ká máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Òṣòdì. Kò ṣẹlẹ̀ rí, òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Ta ló mọ̀ wípé gbogbo nǹkan tí Kẹ́ńdú ṣe yẹn ó lè máa ṣe nínú local government wa? Àwọn kan ti wà ń bẹ̀rẹ̀ rí ọ̀hún ṣe kankan fún wa náà. Kẹ́ńdú bò wá débẹ̀ ó wá jẹ́ ká mọ̀ pé from grassroots òun lè máa ṣe dáadáa for everybody kóhun tó máa tún lù ṣe. Èèyàn kan wá ń jáde ó fi kanra sanra ó ò lè lọ níwájú àwọn wo. Ọmọ Òṣòdì la wá wọn gbé àwa náà. Ọmọ Òṣòdì tó di kọ́ ni wá tá mọ bó ṣe ń lọ. Látòrí ìgbà tí bàbá wa Iná wọ́n ti jẹ local government làwa ti mọ̀. A kéré nígbà yẹn. Nǹkan tí Kẹ́ńdú ṣe ẹnìkan ò ṣe rí. Kẹ́ńdú wá là wá lójú. Ó jẹ́ ká mọ̀ pé oko ẹrú lẹ́wà tẹ́lẹ̀. Ẹ ti ní freedom sí i, ó wá ń ṣe dára fún gbogbo wa. Ẹnìkan wá rò pé òun fẹ́ lọ. Máyọ̀wá là ń tẹ̀lé. Ibi tí Kẹ́ńdú bá lọ là ń lọ. Kẹ́ńdú ibi ó bá ń lọ là ń lọ. Máa lọ níwájú à ń tẹ̀lé lẹ́yìn ni. Wọ́n wá ń sọ̀rọ̀ wọ́n ní Kẹ́ńdú kò mọ Ọlọ́run, àwọn làwọn mọ Ọlọ́run ẹ̀dẹ̀ ń gbégún. Wọ́n ní fáni Kẹ́ńdú mọ̀. Ẹ̀yin dẹ̀ ń gbégún. Àbúrò pa àwọn èèyàn fọ́ lójú ọmọ ẹni tó wà nínú aṣọ ìkú tó wọ̀ yẹn ni. Àti já àwa ọmọ Òṣòdì ti já lè padà sínú oko ẹrú mọ́. Kẹ́ńdú ti là wá lójú. Ojú ti là. Òun ló yẹ ká mọ̀ pé ó wà ní local government. Ó dẹ̀ ń ṣe dáadáa. Ẹ wo títì tó ti ṣe. Kò tún wá ń ṣe títì nìkan. Ó tún ṣe empowerment. Ó ń ṣe dáadáa fáwọn ọmọ ìlú. Kò má rí sójú ni òṣòro ẹ ti tán o. Lẹ́nìkan wà ń bẹ̀ tẹ́lẹ̀ láti 2007 Sanwó-Ilé Òṣòdì fún yín ni. Láti 2007 lẹ́ni máa ti ń rúlu wa. Kò sí ẹni position tó lè wà ní Nàìjíríà tó bá ti ń ṣe ọba. Even ipò ọba gan wọ́n ti ń yọ wọ́n, ìjọba ti ń yọ wọ́n. ACS ló máa lò náà. Èèyàn rúlu Òṣòdì láti 2007 ló ti rúlu Òṣòdì. Ọmọ Òṣòdì ò dé benefit anything. Ara wa ń kan ẹ̀sìn ó ti lọ ó dẹ̀ lè padà mọ́ láyéláyé àti lajú. Èèyàn kì í tẹ̀sí freedom kó tún padà sínú oko ẹrú o. Àwọn ọmọ Òṣòdì àti gbọ́n Kẹ́ńdú ti jẹ́ ká gbọ́n o. Nígbà tí ìwọ wà ń bẹ̀ Ọlọ́run ọba tóbi lọ́ba. Ṣó ìwọ lè máa sọ pé à ń bọ́ lọ́hùn ní ẹ́? Ṣó ti di à ń bẹ lọ́hùn sí i? Àwọn ló ń rówó ná. Ìgbà tí ìwọ ń rówó ná kí ló fi ṣe? Ní ìgbà tí ìwọ ń rówó ná máa rọ kí ló fi ṣe? Ó fi dá àwọn ìyàwó wa. Ó fi rán wa lọ sẹ́wọ̀n, ó fi pa ọmọ Òṣòdì máa ní. Ìkan mẹ́ta tó fi gbogbo torí láyé ẹ ṣe nìyẹn. Àwa rẹ̀ nìkan tó wá débẹ̀ nsìn tó wá ń ṣe dáadáa fún wa. Wà wá ní ká padà sí oko ẹrú again. Àti taste freedom náà lè padà síbẹ̀. Bọ́ọ̀lẹ̀ ń bẹ̀. Ìwà tẹnitẹ́jọ́ ń parọ́ fúnra yín. Oníkẹ́ńdú sójà àti irin tútù ló fẹ́ lò. Kí ni wọ́n ń lò nígboro? Irin tútù kọ́ ló ń lò. Ta ló ń ra irin tútù fáwọn èèyàn? Ìwọ ni náà. Ó wá ní Kẹ́ńdú ọgbẹ́ni máa ká bẹ́ẹ̀ ba nǹkan jẹ́. Èmi Bolkas máa bẹ́ẹ̀ ba nǹkan jẹ́ máa tú gbogbo ẹ̀ lójú. Máa tú désàlẹ̀ kòkò ní o. Ta ló máa ra irin tútù fáwọn èèyàn? Àwọn èèyàn ti wá ká òjì ẹ̀ nǹkan tó ń lò fáwọn èèyàn wá fẹ́ máa lò fún ẹ wá ń gbá túta wá ń sọ̀rọ̀. Ọ̀gbẹ́ni bọ́lẹ̀ bẹ́ẹ̀ ò lè lọ àti lajú àti gbọ́n àwọn ọmọ Òṣòdì ti gbọ́n. Kò sí ohun tó fẹ́ ṣe ò lè lọ níwájú wa àti gbọ́n o. Àti já gidi gan ni o.
tó bá jẹ́ pé wọ́n gbọ́n o ò ní mọ̀ pé inú ilé ẹ ló jẹ́ kó o ṣe kó o tún ṣe kó mẹ́ka àwọn tó wà lẹ́yìn ẹ o ò ṣe yẹn o kówó lọ síta ṣáwọn títa iná máa fi dìbẹ́ǹdì ẹ níwájú wa ni inú ilé làwa wà o tọ́jú inú ilé ẹ ló ń tọ́jú ìta o wá fẹ́ padà wá sínú ilé ẹ olóṣì ń padà bọ̀ lórí àpèrè bó ó jọba tì ìgbéra máa wá jọba nílẹ̀ Yorùbá mi ìbá wọn gbéra èèyàn gidi làwọn gbéra mo mọ àwọn gbéra dáadáa ọ̀rẹ́ mi ni wọ́n dáadáa ni o láti kékeré bọ́ ìwọ yìí disgrace ló jẹ́ lọ́jọba nílùú yìí náà a ní pé o lè jọba bọ́ lọ sí ìlú yìí o lè jọba Ọ̀ṣọ́dì o ọba àbò o fẹ́ jí gbé ni tán bá ń pín ní kọ́bọ̀ gan kò lè tọ́ sí ẹ o ò lè rí gbà kẹjọ ẹ wá ni ẹjọ́ ẹ kọ́ ìwọ ń sọ̀rọ̀ ní tí ó bá ń ṣàṣíwájú ta ni Sego ta ni ìwọ tí ó bá ń ṣàṣíwájú níwájú àwọn ọmọ Ọ̀ṣọ́dì tá a mọ̀ ẹ́ tá a mọ̀ fámílì ẹ̀ tá a mọ̀ ọ̀ràn ẹ̀ ta ni ẹ́ who are you tí ó bá ń ṣàṣíwájú ta ni ìwọ ń sọ̀rọ̀ pé ta ni Sego ni tí ó bá ń ṣàṣíwájú ta ni ìwọ tí ó bá ń ṣàṣíwájú ṣáàgọ́ ń búgò ṣó lè lọ níwájú àwọn ọmọ Ọ̀ṣọ́dì ni tó bá kí n ṣàṣíwájú ibi tó ti lọ gbàgbára wá nìyẹn náà ó lè lọ ṣéjà ló mọ̀ jà ní kí ló mọ̀ ṣe wá ń bàtà òun sọ̀rọ̀ ara ń kan ẹni ara yẹn dẹ̀ máa kan ẹ pa nítorí ó lè padà rúlu àmọ́ lóṣòdì kó lè ṣẹlẹ̀ mọ́ wàláì tàlà ṣùgbọ́n ó lè padà sí pé ó fẹ́ kọ́ńtúrà wà mọ́ lóṣòdì ìláyéláyé ilá ló ń tà kó lè ṣẹlẹ̀ mọ́ àti gbọ́n àti lajú gbogbo ẹyin tó ṣòdì ibi tí kẹ́ńdú bá ń lọ là ń lọ o wọ́n mú àlè kan kò lè máa fọwọ́ òsì júwe lé bàbá ẹ̀ fáwa o àwa mọ wọ́n yẹ jẹ́nu lé wọn o kẹ́ńdú ní bíbí ire ló fi ń ṣe dáadáa a lè padà sóko ẹrú mọ́ àti bọ́ńbẹ́ bó dẹ̀ ṣe máa lọ nìyẹn ẹnìkan ò lè wá from nowhere kó lóun fẹ́ rúlu wa mọ́ kò lè ṣẹlẹ̀ mọ́ any position ní Ọ̀ṣọ́dì wa yẹn àwọn tó kàwé wà nù wá kàwé náà àwọn tó lọ sí skul wà nù wá náà kò lè bọ́ sọ́wọ́ àwọn mugu mọ́ àwa tá a wà títì náà tá a múra wa láwọn máa ṣèjọba yẹn ó ti bọ́ ìjọba Ọ̀ṣọ́dì ò lè bọ́ sọ́wọ́ ẹnìkan tó mọ ọmọ bìlíf kan máa rọ ní nọ́mbà 1 tóun bá ti ń tọ́jú ọmọ arọ àwa ò jẹ́ kankan káwá tẹ̀lé nìyẹn o kò lè ṣẹlẹ̀ àti bọ́nu oko ẹrú kẹ́ńdù ni you lead we follow ni ibi tó bá ń lọ là ń lọ ọmọ Olóyèdé ọmọ Almoruf no shaking tó bá dọjọ́ òbò ẹ wá ọ̀rọ̀ ilé ìpọ́nra ní tútù kọ a máa tẹ̀ sójú ẹ̀ ní la máa fi nà yín pa máyọ̀ wà là ń tẹ̀lé òun ní kẹ́ńdù fẹ́ alẹ́ gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́dì ẹtúyẹ̀yà kẹ́ńdù ti ṣe dáadáa nínú Ọ̀ṣọ́dì òun la dẹ̀ máa tẹ̀lé ọmọ arọ ò lè lọ àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé lọ́jọ́ kìíní àná ń parọ́ SG àwọn ti gbà níbo lẹ ti fẹ́ gbà níwájú àwọn o gbogbo ẹ̀ la máa gbà lọ́wọ́ yín àṣẹrú máa ti kóònù ẹ̀kọ́ ẹrú tó bá tẹ̀ ń tẹ̀lé èèyàn tó bá ń ṣe dáadáa fún ẹ wá sì máa tẹ̀lé tẹ bá ń tẹ̀lé ẹni aṣíwájú ẹ máa lajú yín ẹ má fọjú máa tẹ̀lé èèyàn gbogbo ẹni tẹ̀sí ń tẹ̀lé ọmọ arọ ẹ fọ́ lójú ni tẹ́ ń tẹ̀lé nígbà tó ọmọ arọ ń jọ́ ọmọ arọ sẹ́yìn lè súnmọ́ ni ẹ̀yin ẹ lè túmọ̀ ọmọ arọ wàá jẹ́yàn mọ́ ìgbà yẹn lẹ wá ń tẹ̀lé lẹ wá ń ṣe oore wo ló fẹ́ ṣe fún yín mọ́sìn ọwọ́ òun ṣe múgùn àwa tápá bíi òun náà ló ṣe mọ̀ ló fún wa lágbára kò ṣe tápá bíi rárá ó bí lè pa ara máa gbóhùn ṣubú àwa náà láti máa gbé ṣubú tó lè lọ. àwọn tó lọ ń ṣe fún lọ́hùn yẹn kán wá dìfẹ́ǹdì ẹ̀ ń sìn yìí kán dáadé kán wá dìfẹ́ǹdì ẹ̀ ibi tẹ́ fẹ́ gbà sẹ́yìn ṣègbòrò ẹ̀yin múgùn kẹ́ ẹ̀ mọ̀jú kẹ́ gẹ́gẹ́ ó lè nìkan lẹ́ fi ń ṣègbòrò àwa tápá bíi àwọn òun jáde ẹ̀yin ló lè lọ níwájú wa wà láìtàlá sí wọ́n mi láì kẹ́ńdù tí ń ṣoge kí bàbá yàrá yà yín tó máa ṣoge lè lọ o bá fi kanra sọ̀rọ̀ ara ló ń ta gbogbo èèyàn ti mọ̀ bẹ́ẹ̀ ṣe bá ní kẹlẹ̀ ṣe meeting next quarter ṣe bó níwọ̀ ní president àmàrí ní kẹlẹ̀ ṣe meeting
ó wá rán ẹwà gọ̀yìn ó sójà ó rán lọ síbẹ̀ kó lọ ṣe fídíò ó mà láìdí kàdí ẹ̀ wọlé. Ìwọ la ní kó lọ bẹ̀ àwọn mugun ẹ̀yẹn kọ́ la ní kó lọ bẹ̀ pé mítì ṣe wọ́n máa ń sáré pé mítì mo ṣàlẹ́ ìjẹ́ pé mítì níbẹ̀. Ọmọdé tí mo ti sọ ó máa rí mítì ṣe ẹ bọ́lẹ̀ lẹ́yìn ọmọ arọ kò lè lọ níwájú àwa yìí kò lè lọ wà láìtara ìṣúná bí láì tó bá lọ kí n gbá fáàtì làwa dẹ̀ máa sọ ọmọ arọ ò lè lọ èmi bọ́kàsì ni mo sọ bẹ́ẹ̀ ò lè lọ níwájú wa a ti já ojú wa ti là a ti ṣí plásà lójú o ní kẹ̀ndù Ifá ló gbójúlé ìwọ ọmọ ọlọ́run ọba à ń bọ́ lọ́hùn ní ẹ láago mélòó ìwọ tó ti jókòó sórí síìtì tó ń pa billions ó wàá rí nǹkan fi ṣe obìnrin ló gbà ó fi rán wa lẹ́wọ̀n ó fi pa wá lóṣòdì ó fi gbà wọn ìyàwó wa ó wá ń pèrè láǹbẹ̀ lọ́hùn èmi lèmi máa ń pèrè mi láǹbọ̀ lọ́hùn àǹbẹ̀ lọ́hùn lèmi nǹkan tí ìwọ ti rí láyé ẹ kò jẹ́ kó máa pèrè láǹbẹ̀ lọ́hùn ọlọ́run gbé fún ẹ wá níwọ̀ ó mọ ogun ó mọ̀fá kẹ̀ndú ló mọ̀fá ìwọ tí spokesperson ẹ ní France tó sọ pé àwọn tá à ń bájà àwọn tó rówó ṣògùn tán lè fi 10 million 15 million ṣògùn là ló ń bájà tán lè fi 50 million ṣògùn ìwọ ló wá ń jáde ìwọ tó gbé eégún oníkẹ̀ndú kò mọ Christian kò mọ Muslim Ifá ló gbójúlé kí ni wàá gbójúlé tó bá ń sọ̀rọ̀ máa rántí àwọn tó mọ̀ gbọ́ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ rántí ẹni tó mọ̀ gbọ́. ó lè lọ níwájú wa wà láìtara ẹ̀ ó lọ́tì tó bá lọ kí n gbá fáàtì làwa dẹ̀ máa sọ ìwọ ni Mr. lórí irọ́ ó lè lọ ara ń tọ́ àti ẹni tẹ́jọ́ ń sọ̀rọ̀ tẹ́jọ́ ń tọ́ra yín ó ti lọ ìyẹn ti lọ kò lè gbúrò political career yẹn ti bàjẹ́ ó ti tẹ̀lé lùsà majority ni kẹ̀ndù kò ṣe minority nìyí níbo la wá fẹ́ gbà níwájú wọn majority tọ́mọ ṣòdì ti lajú tó ti rí nǹkan tí kẹ̀ndù ṣe àwọn àdúgbò tó mọ̀ pé wọ́n lè padà ṣe títí àwọn kẹ̀ndù máa ṣe ta ló ti ṣe irú ẹ̀ ní gbogbo àwọn tó jẹ́ local government chairman ọmọ arọ lọ́nsìn òun ló ń kó ogbó fún kẹ̀ndù ò wá ṣe bẹ́ẹ̀ ó wá ń ṣe dáadáa ẹ wá ní ká má tẹ̀lé a máa tẹ̀lé ní o tòdí kọ́ ni o kẹ́ndù ọmọ olóyèdè òun ló ń sọ the best local government chairman in the whole Nigeria kò tí ì súrẹ́ ìwọ ti jókòó sórí ibi àpèrè tó ti máa tọ́jú àwọn ọmọ àdúgbò tó máa fi jẹ́yàn ó ṣe náà ìwọ la máa tẹ̀lé kẹ́ndù ló ń sọ Máyọ̀wá gbogbo ọmọ Ṣòdì ibi tí kẹ́ndù bá ń lọ là ń lọ o Máyọ̀wá ni o Máyọ̀wá òun la tẹ̀lé o ẹni tí kẹ́ndù bá fà lẹ̀ òun la máa tẹ̀lé ó ti lọ ẹsẹ̀ pé ó ti lọ ẹ máa jẹ́lé ìlọ́nà